Àwo ire ẹ ṣayé ire, àwo òkùnkùn ẹ fìkà sílẹ̀. Ẹ̀san jíde o Balógun lọ́rùn, ṣàgbàlá jáde égbodò wọlé. Ẹ̀san jíde o Balógun lọ́rùn, ṣàgbàlá jáde égbodò wọlé. Ilé máa. Ẹ káàárọ̀ ẹ káàsán kú ìyálẹ̀ta. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín o. Àníri ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Bùwá omi láà máa gbọ́nú léyìí ànígbọ́ bùwá àgbo. Ara kìí ní olókun, ara òní ni wá. Ara kìí ní ọlọ́sà, ara kìí ní wá o. Ànígbọ́ ọmọ gbìn bí àgbàdo nù léyìí o. Gbogbo títí ń gbọ́ mi. Ọ̀yá ẹ̀kọ́ tí yín síbí ẹ fi tù sílẹ̀. Ìlera lọ́rọ̀. Ìlera lọ́rọ̀. Nǹkan méjì ni ò gbọ́dọ̀ sọnù fẹ́ dànù ayé: owó àti àlàáfíà. Tí a bá ní àlàáfíà bíi kà sí nǹkan bí ọba sówó ń bẹ, olúwa ó máa ṣiṣẹ́ bíi táyà ọkọ̀ ni. Ọ̀gbọ́ tó bá sì lówó bíi iyẹ̀pẹ̀ ẹlẹ̀ bí ọba tó sálàáfíà, orí olórí lọ́ọ́ máa fowó rẹ̀ bọ́. Wàá gbọ́. Ẹ wo èso yìí lọ́dọ̀ tiwa àwa máa pè ní òrùdù ọ̀gẹ̀dẹ̀ tàbí rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀. Àwọn kan tó máa pè ní ọkàn ọ̀gẹ̀dẹ̀, àwọn mìíràn tó máa pè ní okó ọ̀gẹ̀dẹ̀. Èyí yòówù tẹ́ ẹ bá pè, mo rí i pé gbogbo tẹrútọmọ wa gbogbo wa la dá mọ̀. Mo fẹ́ fún wa ní iṣẹ́ bíi mẹ́ta kan lórí ẹ̀ ní ọ̀sán yìí. Ẹ mú gègé yín kẹ́kọ̀ọ́. Mi ní yọ ọ́ kù, ìsì ní fi kún. Ìwọ ni kò mú báírò rẹ kọ́kọ́ dáadáa. Ṣé ẹ ti mú gègé yín? Ẹ sì ti mú tákàdá. Ọyẹ ẹ jókòó síbi tí ọ̀sáriwo ká máa bọ́rọ̀ bọ̀. Òde mọ́ ó mọ́ ọ̀rọ̀, àwa ti lé kú lọ nílẹ̀ yìí òdìgbére. Òdìgbére ikú náà ẹ̀dínwó rẹ̀. Àdìwọ̀n 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 àdìwọ̀n, àwa ti lọ́rùn lọ nílẹ̀ yìí òdìgbére. Sórí òrùdù ọ̀gẹ̀dẹ̀ yìí, Ọlọ́run má fárun tí ò gbóògùn, Ọlọ́run má fi ṣe wá. Àtèyí tó gbóògùn àtèyí tí ò gbóògùn, èwo lọ́dàánù méjèèjì. Kò sọ́mọ rẹ nínú ìbọn o. Àhàyà lọmọ rẹ ní àbẹ́tù, ọmọ rẹ kan jáde nínú ìbọn. Ọ̀yá ẹ̀jẹ̀ akọ́ra wa lóògùn. Ṣé rí òrùdù ọ̀gẹ̀dẹ̀ yìí? Ẹ̀gẹ̀ kéékèèké. Ọyẹ ẹ̀sà lórùn kọ́ gbẹ. Òrùdù ọ̀gẹ̀dẹ̀ yìí nìkan lásán ẹ̀sà kọ́ gbẹ. Kábíyèsí Ọlọ́run. Tó bá ti gbẹ ẹ lọ̀ lúbúlúbú. Tẹ́ bá ti lọ̀ lúbúlúbú ẹ tó tún lọ̀ lúbúlúbú. Ògùn dé. Kí ni ń ṣiṣẹ́ fún? Níjọ́ ọmọbìnrin mi ti wọlé ọkọ, inú rẹ̀ máa gbóná ni, tí oyún sì máa jábọ́ lára rẹ̀. Kábíyèsí Ọlọ́run ọba alágbára. Ẹni kọ́ máa fi ẹ̀kọ́ tútù lò, tí ó bá láìkì ẹ̀kọ́ kọ́kàn máa dà á sẹ́nu, kọ́ máa fomi tútù tọ́ ẹ sọ pé ó dé ní. Tá a bá tún wá mú tage wẹ́wẹ́wẹ́wẹ́, ẹ gbé sínú ke bíi 5 litre. Àwọn èèyàn mi lórílẹ̀‐èdè Benin wọ́n á ní 5 litre àbí kí wọ́n sọ pé 5 litre, èyí tí túmọ̀ sí pé 5 litre. Ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe gé wẹ́wẹ́wẹ́ yẹn, ẹ jẹ́ kó wà nínú òkè bẹ́ẹ̀, ẹ wá rọ omi sí bákan, ẹni kó gbé sínú fìrígò, ẹ mọ̀ wọ́n pè bẹ́ẹ̀ nígbà tẹ̀yìn ọ̀gbọ́n Faransé. Inú fíríjì ní jẹ́ bẹ́ẹ̀, kó wà nínú fíríjì. Tó bá ti tutù, ẹni kó máa mu omi yẹn, pàápàá jùlọ ẹni tí tó bá ti lóyún, tó jẹ́ pé oorun ní máa já oyún bọ́ lára rẹ̀, ẹni kó máa mú lásìkò gbà yẹn. Ọlọ́run yóò lò ní sábàbí. Ọlágbára o, ó sì dá o, ṣùgbọ́n Ọlọ́run ọba tó léwé tó lè gbò, ọlágbára jù bẹ́ẹ̀ lọ. Ọyẹ ẹ̀sọ́kúndé ní ẹ máa bá mi bọ̀ wá, ẹ má títí lọ, ẹ gbà kan sí.
ẹ má tí ì lọ ẹ̀yin ọmọ ìyá mi mo ní ẹ má tí ì lọ ẹ má tí ì lọ rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí ìwọ ọkùnrin tó ò lè ṣe déédé tó ò lè ṣe déédé tó ò lè gbági mọ́lù dáadáa wà wá kọ́gbọ́n rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí rẹ wẹ́wẹ̀wẹ́ rẹ wẹ́wẹ̀wẹ́ rẹ wẹ́wẹ̀wẹ́ rẹ wẹ́wẹ̀wẹ́ ó ti rẹ wẹ́wẹ̀wẹ́ ọ̀yà sàkọ́gbẹ ẹ lọ́ọ́ wá orógbó tọ́pọ̀ ẹ rẹ wẹ́wẹ̀wẹ́ ẹ sáwọn náà kọ́gbẹ ewé ọ̀sán pò tú ọ̀yà ẹ̀rẹ̀ wẹ́wẹ̀wẹ́ rẹ wẹ́wẹ̀wẹ́ ẹ sàkọ́gbẹ ìyèrè àti kànáfùrù ẹgún gbogbo ẹ̀ papọ̀ ẹ wá sàpọ̀ lẹ́ẹ̀kan náà so ti sàpọ̀ ó ti gbẹ ẹ ti lọ ó ti di lúbúlúbú ó ti di gbáǹkọ́ gbòòsà tọ́ba ti gbẹ tán ògì gbóná là máa fi lò yéè tíyàwó rẹ̀ ọba sílé má lò ó gbági mọ́lù nù ìyá aráfá ọdún o ìyá aráfá alábí ìjàn ìyá àrípọ̀ ọdún kìíní ìwò báńsọ̀ bàbá àlàkẹ́ ẹ̀dán wo ẹ̀ máa gbági mọ́lù o. alára. jẹ́ǹsì mi ẹ̀mà jẹ́ǹsì mi oṣù jẹ́ǹsì mi àjẹ́ jẹ́ǹsì mi ikú jẹ́ǹsì mi àrùn jẹ́ǹsì mi ẹ̀yin ọwọ́ òkùnkùn ẹ̀mà jáyé sí mi ṣàwálà jáde kégbòdù wọlé àwa ti lè kúrò nílẹ̀ yìí òdìgbẹ́lẹ́. rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹ mú rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí lẹ́ẹ̀kan sí ti jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fún yín ẹgẹ wẹ́wẹ̀wẹ́ ẹ wàá lọ wá ọ̀rọ̀ agogo ọ̀rọ̀ abẹ̀bẹ̀ ọ̀rọ̀ adẹ́tẹ̀ ọ̀rọ̀ ẹnu òpìyè àwọn ẹlòmíà pè ní ẹnu òpìrì ẹ ti gún gbogbo ẹ̀ papọ̀ ẹ wàá lọ wá ewé ẹ̀yìn olóbe gbígbẹ kọ́ tútù ni ẹ kó sí kẹ́gùn pọ̀ ẹ ti gún pọ̀ ó kéwé etí erin ewé wo ní jẹ́wé etí erin ewé àlòfẹ́rà ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wá ọ̀pọ̀lọpọ̀ ataare ọmọ ataare ni o ọ̀pọ̀lọpọ̀ yóò fẹ́ẹ̀ tó bí agolo míìkì méjì lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ wọn àpè nílẹ̀ píìkì yóò tó bí agolo rẹ̀ tí ó kún méjì ẹ̀ dá sí à ń pè ewé kan ní ewé arọ̀sán ìtàkùn ni ewé arọ̀sán yìí bí okùn báyìí lórí ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ tó mọṣẹ́ ẹ gé ẹgún gbogbo ẹ̀ papọ̀ gúdúgúdú kí ni ń ṣiṣẹ́ fún níbi akọni iṣẹ́ ládé yìí o ìwọ tí ara rẹ̀ máa wú láì nítumọ̀ àbí ìwọ tíkùn rẹ̀ máa wú láì nídìí máa fi lo ògì gbígbóná àti máa yé ayé tí mo wá o ọlọ́run má fà àrùn tí èsì tiwa má jà yóò gbé sí wa lára o ẹsẹ̀ rẹ̀ máa wú láì jẹ́ pé o ní kidney problem máa lò ó tó bá ń lo iṣẹ́ yìí ń dènà stroke kì í jẹ́ kí tension kó mú yàn stroke làwọn ọbẹ̀ náà máa pè ní tension bákan náà ni tó ti ní stroke tí bá ń lò ó lágbára ọlọ́run ó tètè lò ó fún ní sábàbí ara rẹ̀ ó tètè yá yóò tọ́sí omi ara rẹ̀ yóò tọ́sí ẹ̀jẹ̀ ara rẹ̀ ẹ̀yà ara rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ àbí wọ́n tó jẹ́ pé o ti jẹ nǹkan látọjọ́ tó ti pẹ́ tó ọmọ tó jẹ́ tó sì ti wà nú ara tí ń dara rẹ̀ láàmú àbí nǹkan máa rìn káàkiri inú ara rẹ̀ tí ò nítumọ̀ torí wọ́n tó fẹ́ ṣe yẹn ìwọ sábù díẹ̀ sínú àdíẹ̀ yẹn wọ́n máa fi lògì gbígbóná ṣùgbọ́n wọ́n tó fẹ́ rà sílẹ̀ pé kọjá gbogbo lè ṣe kọ́ máa lò ó lè dá sóyin kọ́ máa mú kan gbígbóná gbogbo ọ lè dá gbogbo ẹ̀ sínú àdíẹ̀ yẹn kọ́ máa mú kan gbígbóná èyí yòówù ọba wù ọ́ mbẹ́ ni tó bá jẹ́ pọ́mọ kékeré lẹ́fẹ́ lò fún síún ní kẹrọra lò fún ọ ní agbára púpọ̀ tí obìnrin bá ti wọlé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó lọ pé òun ti náwó òun ti lo oògùn kò yé òun bóyá tó bá ti lóyún ojú oorun ní lóyún tiẹ̀ ojú oorun ní ti ń bímọ tiẹ̀ ẹ̀ ṣiṣẹ́ yìí fún nǹkan burúkú tí bá ń dà láàmú ọlọ́run a máa lò ní sábàbí yóò já kó mẹ́ ẹ dán wò
ọkùnrin gbìn gan sì ń bẹ ó lè bóbìnrin sùn bí ẹṣin ṣùgbọ́n wọn ò dátọ̀ rí ọdọmọ ẹni kò lo iṣẹ́ yìí ìwúta yẹ tadínà rẹ̀ yọ bẹ yọ ja ẹni kọ́ máa lò iṣẹ́ ìdá gbogbo lè ṣe ni ìwọ ọkùnrin tọ́jẹ́ pé nbí kọ jẹun níyàwó rẹ̀ máa ṣe lóògùn lẹ́kọ̀ọ́ sí tọ́ ọ bá gbá fùfú 3 mú ó ní wọ̀ panu bọ́ ọ bá jẹ fùfú 4 ó ní wọ̀ panu àbíbọ̀ tọ́ ọ bá tó jẹ 7 lóòótọ́ mọ̀ pé mo jẹ díẹ̀ ń bẹ̀ tó yẹ pé tọ́ ọ bá dọ́dọ̀ ìyàwó rẹ̀ ìgbà yẹn lọ́ọ́ bẹ̀rẹ̀ ìtàn Nàìjíríà gbòmìnira ní 1970 orílẹ̀-èdè kìnnì kan bẹ̀rẹ̀ lẹ́yìn 90 kìnnì kan bàbá kò lọ́họ̀ rí àgbàbẹ̀ dágbò mẹ́ ìyún tí wọ́n bí ọkọ wo ìyàwó rẹ̀ sọ pé kò jíṣẹ́ tó yẹ kó jẹ́ àti wà lóru máṣíkà ìtàn mọ́ gbágimọ́lù ni gbágimọ́lù kí ìyàwó rẹ̀ lórúkọ tí jẹ́ ọya máa lò yìí máa já rẹ̀ ni ó jí ni iṣẹ́ yìí ẹsẹ̀ sílẹ̀ o ẹsẹ̀ sílẹ̀ o ìfisẹ́ yìí sílẹ̀ torí ìkẹ́ wádọ̀ mi mo fún yín tó pé péré mo fún yín o ẹ lọ́ọ́ ṣe yóò sì bá ara mu kò ní gbòdì lára wa rọrọ gẹ́dẹ́ ọlọ́run kó àṣírí sára rẹ̀ tọ́pọ̀ ẹni tó mọ̀ yìí ni ọmọ tọ̀hún ọlọ́run ọba ló ní ìmọ̀ lọ́dọ̀ ẹni tó wù ní fún èyí ọlọ́run fún wa má gbà lára wa má fi gbéraga kún fún wa èmi ọmọ yìí náà ní Lukman ọmọ Ayédáre àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀tán lẹ́nu ó kù níkù tó àníjọra wa lójú o òjò kì í rọ̀ kọ́tà sí ilẹ̀ olóore wo níta sí ẹnì kọ̀ọ̀kan wa omi kì í balẹ̀ kọ́ má lápá o àti wà nílé ayé alápárí àkọ́lé àràlé àbímọ àníyàwó àlọ́ Jerusalem àlọ́ àràfá gbogbo dáadáa tẹ́gbẹ́ wa ṣe láyé àbá wọn ṣe àní bá wọn rẹ̀ wọ̀n gbogbo ààrẹ ní tí wọ́n parọ́ kan àbáyé nídìí mọ́ ọlọ́run ọba yọba wa yọ kéèsì kúrò lọ́rùn wọn á dára fún wa o tí wọ́n dá kò ní dálẹ̀ tó èèyàn mọ ìyá mi ìtọ́jú ara ńlá ní ìwé àtìgbò Lukman ọmọ Ayédáre wà fún ọ̀fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀ ni o ti ń ṣiṣẹ́ kò yí wọ́n kà sí Lukman ọmọ Ayédáre ọwọ́ lẹ́lẹ́dẹ̀ bẹ̀rẹ̀ báyìí èyí ọba fẹ́ mẹ́ ọ̀sọ́ fún wa má béèrè àfọ̀ṣẹ lọ́wọ́ mi o má béèrè àgádágodo o má béèrè òka gbẹ́kúdé o má béèrè nǹkan bẹ́ẹ̀ wájú mi o má béèrè sìgìdì lọ́wọ́ mi o ohun tí ọjà èrè ọ̀dà nígbẹ́dẹ́múkẹ́ lèmi wà fún o àwọn ẹ̀dá kan ní ìdíyọ̀ àwọn ẹ̀dá kan ní ìtu ewé àánú ni ẹja máa já o ẹ má jẹ́ ajáwó ẹ̀jẹ̀ o adára fún wa o aya pa nọ́mbà yìí o mú ọ̀dọ̀ +234 8032983298 ọgbọ dáadáa +234 8032983298 aya mú gègéré ọgbà kan kò mú kan ọ̀dọ̀ sí nọ́mbà orílẹ̀-èdè Benin +229 01 54651928 ọgbọ dáadáa +229 01 5465 1928 ọlọ́run ti wà ní ó ṣe má ṣe tọ̀tá wa ó ti ń da báyìí àìní da mọ́ má fi sọ̀kan gbogbo wa ire o ire kàbìtì àwọn èèyàn sọ pé àwọn ọmọ ibi tí mo wà ọlọ́wọ́ mọ́ bẹ̀ dẹ́gà kan ni wọ́n máa bọ́ ìwọ sáà ti máa bọ̀ wá bíi Túndé Mùtọ́ọ̀sì so ti débi Túndé Mùtọ́ọ̀sì bí ẹ̀yìn ọjà dẹ́gà kan ni wọ́n máa bọ̀ wá abáti débi wọ́n ń ta àṣẹkẹ́ ó ti rí pàṣẹnà rí mbẹ́ lọ́ọ̀kan mbẹ́ níbi pàṣẹnà rí yẹn gán ibẹ̀ ni mo wà ire o ire kàbìtì. Ó ti gbé ìbúlá.